Kí lorúkọ ẹ? Níbo lò ń gbé? You don't hear Yoruba? Yes, ma'am. What state are you from? I'm from Kaduna State. Kaduna State. Ta ló fún ẹ certificate of indigenship Lagos State? Bring it and let me see your indigenship certificate. That paper that they gave you from the local government. Huh? Where is your? Let me see. Yes. Show me this. Wait. Show the local government. One by one. Show the local government. Most of them cannot speak Yoruba at all. I don't know how. Where's the second one? Also from Oshodi local government. I want to know how it is being done. Thank you. ẹ̀yin ọmọ Yorùbá, gbogbo Yorùbá nation pátápátá ó tún ti ṣẹlẹ̀ ó tún ti ń rúgbó bọ̀ gbogbo ọmọ Yorùbá, gbogbo ẹ̀yin àgbà Yorùbá, gbogbo ẹ̀yin adarí Yorùbá nation. Ọ̀rọ̀ rèé ohun tá a ti ń sọ lọ́jọ́ tó ti pẹ́ òun náà ló tún ti ń ṣẹlẹ̀ yìí ṣe rí pé àwọn northerners yìí wọ́n ti ń gbàjọba wọ́n ti ń fi ọgbọ́n àlùmọ̀kọ́rọ́ yìí wọ́n ti ń lo ọgbọ́n ète oríṣiríṣi láti máa penetrate Nigerian army. Ẹ wá wo ohun tó ṣẹlẹ̀ yìí. Ǹjẹ́ ẹ mọ̀ yìí pé fake certificate of local government origin òun náà ni wọ́n fẹ́ fi wọ army àwọn kan làṣírí wọn tú yìí àwọn tá àṣírí wọn ò wá tún kọ́. Ọjọ́ ti pẹ́ ta ti ń sọ̀rọ̀ yìí pé kó má lọ di ọjọ́ kan kó má ṣùrùbọ gbogbo ọmọ Yorùbá pátápátá. Òun la ṣe ń ké sí gbogbo ọmọ Yorùbá, gbogbo ọba Yorùbá pé ọ̀rọ̀ yìí ó ń ṣe kinní kan fọkàn sí ẹ jẹ́ ká tètè wá nǹkan ṣe lórí ọ̀rọ̀ yìí kí gbogbo àwọn adarí Yorùbá nation olóyè Sunday Igboho Òòṣà bàbá májàsọ́lá ẹ má mà sinmi lórí ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá. Bàbá Professor Banji Akintoye ẹ má sinmi lórí ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá nítorí pé wọ́n fi ọgbọ́n wọ́n fi ń gba gbogbo ipò tó lágbára wọ́n sì ń fi ọgbọ́n wo gbogbo ètò tí wọ́n ṣe. Báwo ló ṣe jẹ́ ohun tá à ń sọ̀rọ̀ ẹ̀rẹ́ pé kí gbogbo ọmọ Yorùbá fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú Professor Banji Akintoye àti olóyè Sunday Igboho Òòṣà kí ọmọ Yorùbá lè bọ́ lóko ẹrú pátápátá. Nígbà táwọn ọmọ Yorùbá tó jẹ́ ọmọ Èkó tó jẹ́ ọmọ Yorùbá tí wọn ò tí ì rí slot gbà ń bẹ̀ àwọn tí ò mọ nǹkan kan yìí tó jẹ́ pé wọn ò ní qualification ni wọ́n ti ń gba certificate of local government origin tó ti ń gba fake ẹ̀ tán sì fi ń wọ army. Ta ló fún wọn? Báwo ló ṣe jẹ́? Ṣé kò wá lọ́wọ́ ọmọ Yorùbá náà nú? Gbogbo Yorùbá ọ̀dàlẹ̀, gbogbo ọmọ Yorùbá tó jẹ́ ọ̀dàlẹ̀ ẹ má jà fọwọ́ ara wa ṣẹ́ra wa eléyìí lágbára díẹ̀. Ọmọ Yorùbá ẹ má sùn. Welcome to Digi Naija. Remember to like, share and follow us. Olóyè Sunday Igboho Òòṣà àti bàbá Banji Akintoye ẹ ràn Yorùbá lọ́wọ́ kí Yorùbá má bàa bọ́ sọ́wọ́ àwọn dáràn. Ẹ já gbọ́ gbogbo bọ́rọ̀ náà ṣe lọ gbogbo ibi tí wọ́n ti gba certificate of local government origin tiwọn. Bẹ́ẹ̀ ọmọ ìlú. What's your name? I'm Kabiru Mustapha by name. Huh? Kabiru Mustapha. What local government? Oshope local government. Where are you from? I'm from Maito. Where in Maito? Where are you from originally? Kaduna State. From where? Kaduna State. Kaduna State. I'm Alkali Monde by name. Okay. Yes, I'm from Kaduna State. Okay. I'm living in Otawala with my brother. To your brother? Yes. And you are coming out under what local government? Lagos Island. Local government. Yes. Do you have a family house in Lagos Island? No. Okay. What's your name? Luka David. What? Luka David. Luka. David. Where are you from? From Kaduna State. Kaduna State. What local government are you coming out from? Oshodi. Who gave you the indigenship certificate? National. Gabo. What's your name? Zakaria Arab. Where are you from? Kaduna State. Staying in Lagos. Lagos. Where did you get the indigenship certificate from? I'm staying with my uncle, so I went. Your uncle, speak up, please. I'm staying with my uncle, Lieutenant Colonel Gambo. Shogba Yoruba. Shogba Yoruba. I can hear, but I can't. Shogba Yoruba. Shogba Yoruba. No, ma. Shogba Yoruba. Yes, I can hear you. Gbami lóhùn padà ní Yorùbá. Níbo lò ń gbé?
Kí lorúkọ ẹ? Ṣọgbà Yorùbá. Nbo ló ń gbé? Nbo ló ń gbé? ṣé ń gbọ́ tí wọ́n béèrè pé ta ló fún ọ ní Ta ló indigenship fún ẹ báwo ní ló ṣe rí gbà certificate? àwọn tí ò ń ṣọmọ ọ̀lú Ta ló fún ẹ? Ta ló nǹkan tí fún wọ́n ẹ? fi wá nínú Ta ló fún ẹ? ti rí bẹ́ẹ̀. Local government ló ti wá. Kò ṣọ̀fẹ́. Ẹ wò lé wọ́n ṣe aṣọ ìgbàtà nílé yìí. Ẹ ṣáà ṣé pẹ̀ kí ń gbọ́ lórúkọ ẹ? tí wọ́n béèrè pé ta ló fún ọ ní indigenship báwo ló ṣe rí gbà What's your name? àwọn tí ò ń ṣọmọ ọ̀lú nǹkan tí wọ́n fi wá Sit nínú up, yẹn o please. ṣe ti rí bẹ́ẹ̀. Where are you from? What? Kaduna. But you're coming out from what local government? Oh? Ta ló fún ẹ ní certificate? nǹkan ló tún wò bíi Kí lorúkọ ẹ? kíní yìí Nbo ló ń gbé? nǹkan tó máa sọ tó ń béèrè ọ̀rọ̀ lọ́wọ́ ẹ̀. You don't hear Yoruba. What state are you from? I'm from Kaduna Kaduna State. State. Ta ló fún ẹ certificate of indigenship, Lagos State? Bring it and let me see your indigenship certificate. That paper that they gave you from the local government. Huh? Where is your? Let me see. Yes. Show me this. We'll show the local government one by one. We'll show the local government. Most of them cannot speak Yoruba at all. I don't know how. Where's the second one? Also from Oshodi local government. I want to know how it is being done. Thank you. So, drop comment in. Remember to like, share, and follow us. Thanks for watching.